ṣe rí nínú life tá wà yìí ojoojúmọ́ ayé tílẹ̀ bá ti mọ́ tó ń ṣú báyìí la máa rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ láyìíká wa àbí ní agbègbè wa. Ìyẹn fún ẹni tó bá ready láti learn tó dẹ̀ mọ̀ value kí náà ń pè ní kéèyàn learn. Fídíò tí fẹ́ play fún yín yìí, inú fídíò yìí Paso ń kọrin fún Ṣèyí Tinubu pé on your mandate we shall stand, on your mandate, that kind of song. So mo á notice pé nínú comment àwọn èèyàn wá ń sọ fún Paso pé àlàyé gan jojú wa báwo ni báwa sí gan ṣe máa kọlu irú orin fọmọ yìí kíní kan. So èmi ti sáré pick pé àwọn yẹn máa jẹ́ bóyá bí opponent tó bóyá ìsídà kó jẹ́ pé wọ́n support kí Ṣèyí jẹ́ governor Lagos State tàbí kó jẹ́ pé out of pé bóyá wọ́n kọ̀ ṣáà ń bínú ẹ mọ̀ kò sí bí ó ṣe lè lọ. So èmi kò wá fẹ́ ká pick one or two things níbẹ̀ because ká tiẹ̀ tó sọ̀rọ̀ politics ká kọ́ gbìyànjú sẹ́gbẹ̀ẹ́ nǹkan tá observe nínú fídíò yẹn. Ṣèyí gbẹ́nu sí Paso létí ó sọ̀rọ̀ kan fún aráyé. So nǹkan tí Ṣèyí lè sọ fún Bawasi tó máa mú Paso máa ṣe báyìí tuale lórí stage ọ̀rọ̀ yẹn lọ fàáfàá àwọn èèyàn ti sáré free ó ti fún ní mini bí 1 million. Ẹnìkan ní ó ti sọ fún Paso pé ẹ má wọrí àlàyé ẹran ọmọ sí mi kó wá gba 20 million. Ẹnìkan ní kò lè tó bẹ́ẹ̀ bóyá bí 10 million. Tẹ́ẹ̀ tí ẹ̀gbọ́n kan tó sọ síra wọlé tí ẹ̀dẹ̀ tí sáré kódà bó rí kàdé bí pé ẹnìkan sọ pé ó sọ fún Bawasi pé ẹ̀gbọ́n ńlá ẹ má wọrí máa fún yín ní commissioner. Àṣà àti ẹ̀zì amárata délé lẹ́ka tó sọ pa bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. So ìyẹn bẹ́ẹ̀. So mo á rí pé Ṣèyí báwo nígbà tó fẹ́ kí Paso ó bend down ó fún àlàyé ní ìmọ̀ àwọn ògbé àìkọ́ tẹ́mi kọ́ ní bẹ́ẹ̀ ni pé tọ́mọ bá wá padà dénú ọ́fíìsì tó wá ṣẹlẹ̀ tán àlàyé ò ní dọ̀wọ́ lẹ́fẹ̀ẹ́ anybody mọ́ o. Agbára là ń sọ kọ́mọ ọba kóun náà padà dọ̀ba ó lọ fàáfàá. So mí tẹ́yìn bá bí read sí kìíní yẹn because notwithstanding èmi gbọ́ lẹ́nu Joe Igbokwe tó jẹ́ ìkan lára àwọn elder nínú APC. Ó sọ fún Ṣèyí Tinubu then categorically ó sọ fún pé Ṣèyí come let me tell you the truth, you are small for this thing and I will advise you to go and sit down. I was like ẹni tó jẹ́ pé inú APC ló wà tọ́jọ́ wà nínú party kan even pẹ̀lú Tinubu tó jẹ́ bàbá Ṣèyí. So it's kind of confusing. So n try láti advice ẹni based on nǹkan tó ti delineate àbọ̀wò pé charisma Ṣèyí káṣà tí ẹ máa jẹ́ kí ẹjọ́ yẹn lọ gùn púpọ̀. So ẹ subscribe sí Àkọ́ TV, ẹ comment nǹkan tẹ́yìn náà bá rí inú fíìmù àti pé pẹ̀lú Lagos State àti Ṣèyí kí lẹ́yìn rò ẹ mọ̀ ó ti yé yín náà kí lẹ́yìn náà rò. So ẹ bá mi share ẹ bá mi like program ẹ ṣe ó yá ẹ ká wo bí Bawasi ṣe kọrin fún ọmọ ọba tó náà fẹ́ dọ̀bà ó yá.
Thank you.